ẹ má lọ ṣọ́ọ̀ṣì mọ́ o, ẹ má lọ ṣọ́ọ̀ṣì mọ́. Àwọn aládánwò ló ń lọ ṣọ́ọ̀ṣì. Ẹ máa rò pé èwo ni pásítọ̀ ń sọ. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Àáfàá tẹ́ ń wò yìí ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n ti gbẹ́nu sí máìkì o, wọ́n ti pariwo rẹ̀ síta pé kí àwọn èèyàn kó má lọ ṣọ́ọ̀ṣì mọ́ o. But ṣé mọ̀ yí pé Yorùbá sọ̀rọ̀ kan, wọ́n ní ọmọ ọsàn ló ń kó kóńkó bá ìyá ẹ̀. Ọmọ atironi tó ra ẹsẹ̀ bàtà kan wá sílé fún ìyá ẹ̀, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Wọ́n ti tọná wá ọ̀rọ̀ báyìí. Ẹ dẹ̀ mọ̀ pé evangelist Noah, ẹ̀mí Ọlọ́run wà nínú ayé wọn. Ọlọ́run kó wọn fún ọgbọ́n gan, Ọlọ́run dẹ̀ kó wọn fún ìmọ̀, àti pé gbogbo ibi tí Sátánì bá ti gọ sí báyìí, nínú òkùnkùn bẹ̀, Ọlọ́run fún evangelist Ezekiel Noah ní ìmọ́lẹ̀ láti ṣe kíni, láti tanná síbi tí Sátánì, láti tú àṣírí Sátánì. Òun lọ̀rọ̀ àfáà yìí o. Ń fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí dáadáa. Ẹ dẹ̀ bá mi share ẹ̀. Ẹ bá mi share ẹ̀, ẹ jọ̀ọ́, yóò dára fún wa. Ètò ayé wa ò ní dojúrú. Gẹ́gẹ́ bí àdúrà evangelist Noah, ọpọlọ wa ò ní lọ lórúkọ Jésù. Ó yá lókè lọ́hùn. Àwọn tó wà ń bẹ̀, àwọn aládàáwò ló wà ń bẹ̀. Ìjọ tí ìbá ti mọ̀nà chọ́ọ̀chì pé òun lọ fún ìṣòro, àdánwò tí ìbá tẹ́lẹ̀, àdánwò lọ́sẹ̀sẹ̀ bá yẹn. Torí gbogbo àwọn tó wà ń bẹ̀, àwọn aládàáwò ni wọ́n. Àbí bá àdánwò bá báyàn, èèyàn máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ Tuesday. Níbo ni kálukú máa wà láàárọ̀ Monday? Ibiṣẹ́. Pásítọ̀ ti ń pariwo ti ń pé ẹgbà nọ́mbà mi, kìí ṣe ti ẹ̀sìn ti gbala ní. Kí ni ṣe ti fi ń pariwo lórí tẹlifíṣàn tí mi. Ó kí ẹ̀yin èèyàn wa tí ẹ ní àǹfààní láti wo fídíò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi, ẹ má bá wọn lọ mọ́ọ̀sì. Ibi tí wọ́n ti ń train àwọn apààyàn ni o. Ibi tí wọ́n ti ń train ní àwọn jihadist tó ń terrorize àwọn Boko Haram, Al-Qaeda, ISWAP, Al-Shabaab, gbogbo àwọn tẹ́ ń rí yẹn tó ń pa àwọn èèyàn ń pàkópa tó láwọn ń jagun fẹ́sìn Allah yẹn, mọ́ọ̀sì ni wọ́n ti ń kọ́ wọn. Ibẹ̀ lọ ti ń kọ́ wọn pé ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn wọn kán mú rí ẹni yẹn bí ọ̀tá, kán dẹ̀ wá bọ́ sí máa pa. Ibẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn nǹkan táwọn Boko Haram ṣe tó máa gbé èèyàn tó máa ní wọ́n fẹ́ gbowó yẹn. Quran chapter 47 verse 4 òun ni wọ́n ti rí. So ibẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn pé ẹni tí ò bá ti gba nǹkan tó gbàgbọ́ mọ́ ẹ pàdánù. Ṣé ti wá rí wípé ilé àwọn ọ̀daràn ní mọ́ṣáláṣí àti Islam ó ń ṣe bí tẹ̀lé lọ. Àáfàá tó sọ̀rọ̀, mo rò pé èsì yẹn náà ó dáa torí pé ẹ̀yin ilé ẹ kọ́kọ́ ta sí nǹkan tí Kìrìsìtẹ́nì jẹ́. Ẹ jẹ́ kí wá bẹ̀rẹ̀ báyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ bá wo fídíò ẹ máa bá wa share, ẹ máa sọ pé Jesus is the only way. Àwọn tó ń lọ sí church, kí ni ìdí gan tá a fi ń lọ? Lákọ̀ọ́kọ́ náà, tẹ́ bá wo the book of Matthew chapter 11 from verse 28. Jésù ni ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wọlé lórí, èmi ó sì fi ìsinmi fún ọkàn yín. Ẹ gba àjàgà mi sọ́rùn yín kẹsì máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi torí pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìyẹn ni pé gbogbo ọkàn tó wà lábẹ́ agbára ẹ̀ṣẹ̀, lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí àìrí, tí wọ́n nílò ìgbàlà, tí wọ́n nílò ìtúsílẹ̀, tí wọ́n nílò ìràpadà, tí wọ́n bá wá sọ́dọ̀ Kristi, wọ́n máa rí i. Tí a bá dẹ̀ wo the book of Hebrews chapter 10 verse 25, ó ní kí ẹ má máa kọ ìpéjọpọ̀ ara ẹni sílẹ̀ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n ká máa gbára wa ní ìyànjú. Ìdí kejì tá a fi ń lọ church òun náà ni wípé láti lè wà ní ìpéjọpọ̀ àwọn ará, láti máa kẹ́kọ̀ọ́, láti máa gbára wa ní ìyànjú nínú ìgbàgbọ́, láti lè dúró lórí òtítọ́. Tẹ́ ẹ bá sọ pé àwọn tó ní problem ni wọ́n ń lọ church, wọ́n ń gbàdúrà, a dúpẹ́ ogun wọn ń ṣẹ̀. Ànábì Muhammad ńgbà tó wà láyé, tẹ́ ẹ bá lọ wo Sunan An-Nasa'i hadith 5461, ànábì a máa bi Allah wípé kó jọ kó má jẹ́ kóun ó tòṣì, kó má jẹ́ kóun ó mọ̀ṣì, kó má jẹ́ kóun ó jáláìní. Àmọ́ tẹ́ ẹ bá lọ wo Sahih Bukhari hadith 4467, ebi pa ànábì kú ni, ànábì tòṣì kú ni, ó jẹ gbèsè kú ni. Torí pé ó lọ fi aṣọ ogun ẹ̀ yá owó, ó lọ fi yá oúnjẹ, kò rówó san, kò róúnjẹ sí dá padà títí tó fi kú. So táwa bá wá ń tẹ̀lé Jésù, táà rí pé ó ń gbà wá, táà rẹ̀ rí pé ń tànà bí bẹ̀bẹ̀ fún yìí ní gbogbo ògbà tó rẹ̀ padà kú sínú nǹkan yẹn, ó fi hàn wípé Allah ṣìgìdì alápá méjìlá ọ̀tún lásán ni, kò lè gbà wá, kò lè fún wa nígbàlà. Torí náà ẹ̀yin èèyàn mi, ẹ tẹra mọ́ láti ní ìgbàgbọ́ nínú Kristi, láti lọ sí ìpéjọpọ̀ àwọn ará tó jẹ́ church, kẹ́ ẹ gbàdúrà, kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ ẹ sì jùmọ̀ jogún ìyà ìnípẹ̀kun. Bó ṣe ti Muhammad yìí, ẹni tí wọ́n sà sí tó
tó ní ọdẹ orí abẹ́ ti gbàgbé pé tẹ́kọ̀ sínú sọ yìí Bukhari nìyẹn wípé Labid ibn al-Aslam ó sà sí ànábì ní ọdẹ orí ó bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ti bá àwọn ìyàwó òun sùn nígbà tí ò dẹ̀ ti ṣe rẹ̀lẹ̀ bẹ́ẹ̀. gbogbo ẹ̀ tẹ́ ń gbógun ti Islam ẹ̀ kan yẹ̀yẹ̀ ara yín ni ọmọlúwàbí láì wá àwòye sí ẹ̀ hàn náà kì í ṣe ògbó lákàáyé ló bí wa tábà máa sọ pé a máa fẹ́ jẹ̀wẹ̀ kì í náà ṣe sùúrù bí wa a sì ta mẹ́sù ọ̀tá làwọn àtẹ̀sọ tábà máa sọ pé a máa dájà alẹ̀ wọ́n ní ẹ̀sìn jagunjagun lẹ̀sìn wọn ẹ sọ bí a ti jà ìlógun ibi lẹ́yìn ti jà àlógun láàmú rí bẹ́ẹ̀ bá jà àlógun á jà ìlógun ni ó lè tètè ká ìmọ̀ nù bẹ́ẹ̀ bá bá wa jà á bà yín jà àmọ́ tẹ́ ẹ̀ bá bá wa jà láyà lè bá yín jà ẹni tí bá ń bá wa bá ń bá yín jà nù wa láyì bá yín jà òun tọ̀ ẹ̀ sára wa Ànábì wa Muhammad lọ sọ bẹ́ẹ̀ látàtà máa ń náà lè kọ́ àlàdó kódà kẹ́ lọ́tà Ànábì ní kódà kẹ́ lọ́tà ẹ má wọn ràn kápẹ́ lọ bá wọn jà Ànábì lọ sọ bẹ́ẹ̀ wasallallahu alaafiya yìí tí kẹ́ ẹ máa fẹ́ onílẹ̀ kálàfíà máa wà wọ́n yìí lẹ́kì tó mú wọn ṣùgbọ́n kí ẹ ti pẹ́ fẹ́ lọ bá wọn àwọn abàyè fasibutu ẹ má sá lọ nítorí wíwá àwọn ọ̀nà má sá lọ bẹ́ẹ̀ bá gbéjà wà àdìsá Ànábì wọn ló yá má sá àbàyè jà níta wíwá yìí nù àwọn tó bá wọn sọ pé àní báyìí jà o mọ̀tẹ́ bá gbéjà wà àbàyè jà ẹ̀rù wa ń bá wọn pé ó ń jà dì ní wọn ó sá àti ìbàyè jà ni ìdí ń dàn láàmú ni pé wọ́n lẹ́ni pa wọn bà wá jà sẹ́ni ní tí ń sọ lẹ́nu bẹ́ẹ̀ bá ṣe rí bó ṣe tóbi tó ó ní agbára gan ẹ̀ ti rí pé táyì bá mú ìbọn lọ́wọ́ wọ́n kọ ojú ìbọn sí yẹn. Ànábì Muhammad sọ wípé ká má bá wọn jà tó bá bá wọn jà máa bá yín jà ẹjọ́ bá ti bá yín jà pèpè báyà bíà ẹ mọ̀ pé irọ́ lè ń pa. Jesus is the only way. Ànábì Muhammad tó sọ nínú Sahih Bukhari hadith 25 Sahih Muslim hadith 22 ó ní a ti pa mí láṣẹ kí n máa bá àwọn ènìyàn jà títí wọ́n fi sọ wípé Allah ló yẹ káwọn sìn àti pé Muhammadu jíṣẹ́ Allah ni. Ó ní tí wọ́n bá kírun tí wọ́n bá yan sàká ẹ̀mí wọn àti dúkìá wọn ti mórí bọ́ yàtọ̀ sí tó bá ṣe níṣẹ́ ní òfin. Tí wọn bá kírun tí wọn yan sàká kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀mí wọn àti dúkìá wọn. Àwọn onílàńkáyè ti mọ̀ wípé wọn ó pa wọn ni. Ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ẹ máa sọ wípé Jesus is the only way sí comment section ẹ máa fi ránṣẹ́ àǹfààní tẹ́ ẹ lè ṣe láti jẹ́ kí àwọn àṣírí àwọn ènìyàn máa tú ẹ máa bá wa share. Ẹ bá wa béèrè lọ́wọ́ Mr Mufti wípé ẹ̀ṣẹ̀ wo la ṣe àwọn Boko Haram tí wọ́n fi ń pa àwọn èèyàn nípakúpa ẹ̀ṣẹ̀ wo la ṣe ISWAP tí wọ́n fi ń pa àwọn èèyàn nípakúpa àwọn Al-Qaeda àwọn Shaba wọ́n ṣe pọ̀ lọ báyẹn ẹ bá wa bí wọ́n pẹ́ ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ wọ́n tó fi di wípé wọ́n ń wọlé pa àwọn èèyàn jí àwọn èèyàn kó gbé àwọn èèyàn gbowó tí wọ́n dẹ̀ ń sọ wípé Islam ni àwọn ń propagate pé jihad ni. Ìwé kan wà lọ́wọ́ mi ẹnujọ́ mẹ́ta mo lọ sí village wa ibi tí dáàdi mi máa ń ká àwọn ìwé wọn sí mo bá ìwé yẹn pàdé ẹ̀wọ̀n tí mo gé jáde nínú ìwé yẹn àwọn Fúlàní jihadist tí wọ́n ń propagate Islam láti ìgbà ayé Usman Fodio ní pírọ́blẹ̀mù tá a ní Áfíríkà àti ilẹ̀ Yorùbá yìí ló ti wọlé wá tó ti ń ṣẹlẹ̀ sí wa ẹ̀ṣẹ̀ wo la ṣe àwọn náà nígbà yẹn mo yìí ń pọ̀ lórí story yẹn ò tí mo wá mu wá in the days mo kàn fẹ́ flash ẹ̀yin mùsùlùmí ni. tá a bá sọ fún yín wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni ẹ̀sìn tí àlàáfíà jìnnà sí ni ẹ̀sìn tí kì í jẹ́ kí omi orílẹ̀-èdè kó tòrò ni ẹ̀sìn wàhálà ẹ̀sìn ìdààmú ẹ̀sìn tí máa ń ba ayé àwọn èèyàn jẹ́ ni ẹ̀sìn tó jẹ́ pé ìlú tó bá wọ̀ tí omi àlàáfíà ibẹ̀ bá tòrò tẹ́lẹ̀ ó máa dàrú ni àwọn èèyàn máa sọ pé irọ́ là ń pa a ò parọ́ nǹkan tí Islam jẹ́ là ń sọ. Ẹ jẹ́ ká wo ìmáàmù tí ó wà lójú screen yìí Abdulkarim lórúkọ ẹ̀ Tauri Imam Abdulkarim Tauri kí ni nǹkan tó ṣe táwọn ìjọba orílẹ̀-èdè Jẹ́nì tí wọ́n fi lọ gbé e òun ni wípé ó ń wàásù wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn non-muslim tó wà nílùú tí wọ́n refuse láti gba Islam kò ṣe pé wọ́n bá mùsùlùmí jà o kò ṣe pé wọ́n ṣe nǹkan tí ò dá o ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ ní wípé torí pé wọ́n gba Islam ẹ jẹ́ ká jọ ka news yẹn ó ní security forces in Jẹ́nì have arrested Imam Abdulkarim Tauri after he allegedly called for killing of non-Muslim who refused to convert to Islam. Wọ́n ní ìjọba orílẹ̀-èdè Jẹ́nì ó ní àwọn amòfin wọ́n lọ gbé wọ́n arrest arákùnrin tí a mọ̀ sí Imam Abdulkarim Tauri lẹ́yìn ìgbà tó sọ wípé kí
kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn tí ò bá kí ń ṣe mùsùlùmí tí wọ́n sì kọ̀ láti ṣe ẹ̀sìn Islam. Ó wá sọ wípé the imam also reported labelled the Jenny government as non-believer for tolerating non-Muslim in the country. Wọ́n ló tún wá sọ wípé ìjọba wọn ó rí bí ìjọba tí ò dáa torí wípé wọ́n gba àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ láàyè láti máa wà ní ìlú náà. Wọ́n sì ní wọ́n lọ gbé wọn torí pé wọn ò fẹ́ jẹ́ kí ìlú àwọn padà dì bí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ṣèkà ò bẹ̀rẹ̀ táwa ń rí Boko Haram EICC swap kankan. So nísìnyí ẹ tún máa ráwọn mùsùlùmí kan tó tún máa dìfẹ́ǹdẹ̀ ẹ̀sìn yìí. A sọ fún yín pé ẹ̀sìn tó fi ń da ìlú rú ni, tó fi máa ń dá wàhálà alẹ́ ni. Quran chapter 9 verse 5 ìdẹ̀ support kan tó ń ṣe pé ẹ pa àwọn òṣèbọ níbikíbi tẹ́ ẹ bá ti gbá wọn gbogbo non-believers, and Quran chapter 9 verse 29 ìdẹ̀ máa fi fún wọn lẹ̀ ní pé tó bá ṣe Islam nǹkan ẹ̀dẹ̀ ni wọ́n dẹ̀ act lé lórí. Irú àwọn eléyìí sìn ọmọ ogun Islam ni wọ́n, mujahid ni wọ́n, àwọn tó ń jà sójú ọ̀nà Allah àwọn lélẹ̀. Àrọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa pariwo a ò fẹ́ ṣẹ̀ríà ní ìlú yìí, a ò fẹ́ lórílẹ̀‐èdè wa. Tẹ́ ẹ bá ti gbà wọ́n láàyè bí wọ́n sì máa padà máa ṣe òun lélẹ̀ lórúkọ Jésù, a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Jesus is the only way. Ìyẹn ẹ jẹ́ gbọ́rí kí Jésù ṣe rú wàásù bẹ́ẹ̀ àbáwọn àpòstélì kan sọ pé wọ́n fi ìdá wàásù ìrere àbí torí ẹni tí ó bá ti gbà wọ́n kàn mọ́ pa inú Islam náà lè ti máa rí torí pé báwọn ẹbí ṣe pín Islam nìyẹn kò dẹ̀ lè change ní tá a bá fi bẹ̀rẹ̀ nǹkan náà ní parí. àìṣeun púpọ̀ gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí ní àti Service TV ni a ti mú fọ́nrán yìí wá fún wa. Mo lérò yìí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí pátá ló yé wa. Ẹ̀yin náà ẹ dá sí i kí lẹ rí sí fọ́nrán yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa like fọ́nrán yìí, ẹ dẹ̀ bá wa share ẹ jẹ́ kó lọ viral gan. Kẹ́yìn náà kẹ́ sọ èrò ọkàn yín. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá wa subscribe sí àti Service TV. Ẹ bá wa tẹ notification bell yẹn bàbá ṣe mú tuntun wá fún wa á sì ti máa ta wá lólobó pé a ti ní fọ́nrán tuntun fún wa. Bó ṣe ń lọ láyìíká wa a ò ní jẹ́ kí tiwa kó di sí. Ẹ ṣé, ó dàbọ̀.